Láyọ̀ láyọ̀ jù ọmọ ènìyàn kó má jọra rẹ̀ lójú. Òní ti rí ọ̀la orí bẹ́ẹ̀ o, ṣe pẹ̀lẹ́ ayé lè o. Láyọ̀ láyọ̀ jù ọmọ ènìyàn kó má jọra rẹ̀ lójú. Òní ti rí ọ̀la orí bẹ́ẹ̀ o, ṣe pẹ̀lẹ́ ayé lè o. Jíjó ilẹ̀ ní ọ̀rẹ́ mi máa jẹ́ káàdì fún yín ẹ fún mi ò sí ẹ káàdì fún yín sẹ́ ó yẹ jẹ́ ọ̀rẹ́ mi ó fà ṣe fún mi ó fà Mọ́mí ẹ káàbọ̀ wá. Ìgbà wo ni mo kúrò lẹ́sìn tẹ́tí asáyé sọnù lẹ́yìn di clubhouse. Títí ẹ̀wọ̀ àwọn ọ̀rẹ́ tó kó wa wọ nǹkan tí wọ́n wọ̀ wọ aṣọ tí wọ́n wọ̀ jọ mí lójú. Ó dẹ̀ mọ̀ pé ṣètì la wà yìí o, wọn ò fi ariwo bí báyìí. Sorry for yourself. Ṣé mo rán iṣẹ́ kó dá sí ọ̀rọ̀ yìí? Ṣé mo rán iṣẹ́? This is my father's house. I can do anything I like. Ṣùgbọ́n kò sí kan tí anybody lè ṣe ṣùgbọ́n ilé bàbá mi. Ẹ máa jó ijó yín ẹ̀yàn ọ̀rẹ́ mi. Jọ mí lójú. Ó dẹ̀ jọ mí lójú gẹ́gẹ́ bí orúkọ ẹ. Kí ni mọ́mí ẹ̀ sáré sọ́nsìn tó lè sáré yẹ̀yẹ́ wọn lójú àwọn ọ̀rẹ́ ẹ? Ṣé òun pọ́n wọn lé ní báyìí ni àbó ń yẹ̀yẹ́ wọn? Mọ́mí, ẹ má bínú mà. Nítorí pé mo máa yẹ̀yẹ́ yín. Máa jẹ ojú yín. Máa wá ṣe kí ni máa fọ́ yín lẹ́nu. Ẹ bá mọ̀ kan tó kàn yín sí. Ẹ máa ṣe kí ni ẹ yú tàn sí. Ẹ torí ilé bàbá yín ò dé bí báyìí. Ilé bàbá yín ò dé bí báyìí. Ṣé gbọ́? Kò dẹ̀ sí kan tí ìjàlá anybody lè ṣe. Nítorí pé ilé bàbá mi lè lè ṣe tó sì. Ẹ máa catch phone yín. Ẹ máa catch phone yín lọ ẹjọ́ kó tó di ojú lójú wọn lọ́jà nígbà tó máa lọ. Ìyá Ṣẹ́gun. Àǹkè máa jó ẹ̀yìn ọ̀rẹ́ mi. Ẹjọ́ ìjọ yìí. Àǹkè máa jó. Àǹkè máa jó. Óyá. Ẹ máa jó. Ìwà jámọ́ kankan, ó tún bá ń tẹ̀ láyé o. Máyọ̀ láyọ̀ jù kó má tẹ̀yìn. Ayé ò fẹ́ ní fọ́rọ̀. Tó bá ń joyin, tó bá ń jàjò láyé, pálọ̀ kan máa yọ̀ kúrò. Hello baby. Oya jáde sí wa pé ká máa lọ àti wọn tán. Oúnjẹ báyọ̀. Ó dá ókè mo bọ̀. Ọmọ àbọ̀. Ọ̀rẹ́, ògbọ́n kan ti jẹ́ mi lójú tó sọ̀rọ̀ mi. Kí ló tún ṣẹlẹ̀? Ó ní ti bá a dáná sílẹ̀ bí ká wá jẹun. A tún máa lọ. Ṣé ọmọ adé ilé ikú tí ò ní borí ni? À ń lọ pátí. Of course a máa jẹun bẹ́ẹ̀ náà. Ọmọ pé wàhálà ẹ̀ pọ̀. Tábà tó jó oúnjẹ yẹn sàn tó nígbà tó máa fi sọ. Ìjọ ẹ̀jẹ̀ ká kàn jọ àtọ̀ yẹn kásá yàtọ̀ ẹ̀ lọ́jọ́. Anyway, kò sí wàhálà. Wàhálà ìyàwó ẹ̀ pọ̀. Àjọ pé wàhálà ẹ̀ pọ̀. Tábà tó jó oúnjẹ yẹn ṣe ló tún máa ṣe pọ̀ báyẹn. Ìwọ lọ́kọ ìyàwó wa sí. Ẹ ká sọ. Àlàyé rẹ̀ kan. Ìwọ tó wà pàtì ẹ̀, ìwọ ti ṣọ́ọ̀jú. Báwo ni? Bàbá tó wá sọ̀rọ̀.
nọ́kú mọ̀ ìjọ́kú àìṣọ́kú nà nọ́kú ṣé wàá pa. Mo wà ẹ pẹ̀lẹ́. ẹ wá ṣì tí wà lẹ́nu. kí ni ẹ. Ẹni ni Friday Jímọ̀ à ń lọ pátí àwọ̀ English ẹ̀yin wà Ankara. Ṣé bó ṣe jẹ́ nù nígbà míì nù á fi sígbà míì. Ọ̀rọ̀ wà lé àmọ́ jẹ́ ìsọ nǹkan kan fún ọ ọ̀rọ̀ kan wà tí gbé mi ní kùsókè mo ní wọ́n bá ọ̀sán oúnjẹ òun bá ti lajú mi rí ọ wo bá a jọ mí lójú sọ̀rọ̀ itú tí ń fìyà rẹ̀ panu lè yọ ọ̀dà rárá o àwọn ìwà tí ń hù sí ìyá rẹ̀ ò bójúmu ó bá wù mí nígbà míì báyìí á sì bá gbogbo wa lójú jẹ́ nínú ilé á wà lánàá kalẹ̀ pé ẹ gbà wá o sọmọ rèé ó sà ti yí ọ ibi wọn ò sọ̀rọ̀ yìí dé ó yẹ kó ti yí ọ wàá gbọ́ báwa bàbá wí o lè pé bóun ti a èwo ló kàn wá lọ́rọ̀ àmọ́ ìwọ torí ìfẹ́ tó ní sí ọ tó jinlẹ̀ tó mọ̀ pé fẹ́ràn ara yín dáadáa o lè bá a wí kó sì torí ìfẹ́ tó ní sí ọ kó gbọ́ sí ọ lẹ́nu sọ fún un kó yí padà kó dáa bí ṣe é ṣe sí ìyá rẹ̀. Ó dáa ẹ ṣe gan mo máa tó àti bá sọ̀rọ̀. bó o ní ti bí wà á sátú bí bàbá tó dáa mọ́ àwọn tó ń wà pàǹtí ẹ̀ ayayaya. bàbá Àṣàkẹ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ Ọlọ́run má jẹ́ kó bára yín. wáńbí kí ló ń sọ lẹ́nu rẹ̀ yìí náà olémi ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ tí wọ́n bá mọ iye ọdún mo ti wà nínú ilé ó ti pé 20 ọdún tí mo ti wà nínú ilé sọ̀rọ̀ ọmọ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ ojú mi ni wọ́n bí bó sì ṣe ń ṣe sí ara rẹ̀ ọ̀dà mo sì fẹ́nu sí mo gbẹ́nu sí èwo wá ń tiẹ̀ ń bẹ̀. èmi ṣáà ti wí tèmi fún yín tó ọ̀rọ̀ ọlọ́rọ̀. ìwọ ló mọ̀ gbóúnjẹ mi wá eléyìí tí wọn ò kúrò sí gan ni ìwọ náà tún fẹnu sí wọn èmi ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ ọlọ́rọ̀. Síkírà kí ni ìjọmílójú ṣe ẹnu lé. kò sí nǹkan kan mà bí mo ṣe dáná tó lẹ́ẹ̀kan mo ṣáàrí pé wọ́n pe àwọn ọ̀rẹ́ wọn ní. ó pe ọ̀rẹ́ ẹ̀. bẹ́ẹ̀ mà. pé kó wá ṣe kí ni. pé kó wá jẹun lọ. ọ̀rẹ́ ẹ̀ wo ló pè. mo ṣáà ń gbọ́ ọ̀ní dání kọ́ tí mo gbọ́ nìyẹn lọ. ìwọ wọlé lọ ti ẹ. Yes ma. ẹ káàsán. ẹ káàsán. ẹ pẹ̀lẹ́ o. ẹ jẹ́ wọn bẹ̀rẹ̀ jọmí lójú. jọmí lójú ṣé kò sí. ṣẹ́yìn ni jọmí lójú ni àbẹ́yìn lọ béèrè bó mo sọ fẹ́yìn náà pé mo wà lókè pé kẹ́ wá bá mi lókè má bọ̀ ẹ jẹ́ ká lọ jẹun náà. jọmí lójú jọ wá má bínú o mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ kí n tó sọ̀rọ̀ ìjọba òun náà ṣe jẹ́ sí ẹ. Mọ̀mísí mi ni of course. Mọ̀mísí ẹ. Yes. Lóde ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Gbàgbé SOJ mọ̀mísí mi ò lè bínú àbí wọn ò lè bínú rárá ẹ̀yin ẹ tẹ̀lé mi ká lọ jẹun. Jọmílójú, I'm disappointed in you because I don't expect you to talk to her in that manner. Ìyá ẹ ni. So òun bá mọ́mí yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mi ò I'm very much disappointed. O ṣe yẹ kì í ṣe tèmi ṣá kì í ṣe tèmi no sense. Bébì ẹ máa bọ̀ ẹ torí tí yín ni mo ṣáà ṣe dáná lókè ẹ máa bọ̀. Why now? Ẹ máa bọ̀ ẹ wá jẹ́ ká lọ jẹun bébì ó yẹ ẹja lọ. Ọ̀rẹ́ mi. Jọ. Ó yá. Láyọ̀ ju ọmọ rẹ̀ kó má jọra rẹ̀ lójú òní ti rí ọ̀la orí bẹ́ẹ̀ ò ṣe pẹ̀lẹ́ ayé lè o. Àṣìmà ṣe rí nǹkan tí mo wá rí yín fún ọ̀rọ̀ Jọmílójú ni. Nílé wa ọmọdé ò kì í rí àgbàlagbà fún ká má tí wàá sọ tìyẹ ẹni. Mo lórí ọ̀fẹ́ láti lọ sí ilé àwọn Jọmílójú lánàá nígbà tí mo débẹ̀ nǹkan tí Jọmílójú fi ìyá ẹ̀ wé ó wọ́ ìyá ẹ̀ lé ní tuurutu báyìí ó sọ ìyá ẹ̀ dìgbà kólẹ̀ in fact ó sọ ìyá ẹ̀ di igbá àṣọwọ́ kíní ẹ̀ Jọmílójú lánàá mo tẹ̀ tún pé wá tó bá jẹ́ ará ìta ló ń hu irú ìwà yìí sí ìyá ẹ̀ kí ló máa ṣe ó ṣáà ní kò lè yé mi pé kíní kan wọn á wò pé kíní kan tí mo lè ṣe kò sí ju pé kí wọ́n á bá yín kẹ́ ẹ lè pé gẹ́gẹ́ bí ọmọ yín kẹ́ bá sọ̀rọ̀ kó lè change. Ọlọ́run àjọ gbọ́ ẹ ṣé tí inú àkókò dà ọ̀rọ̀ Jọmílójú ló tọ́ bí orúkọ ẹ̀ ó ń jọ gbogbo wa lójú torí kò rí báyìí láti ilẹ̀
ṣàdédé nìkan náà tọ́lé tó bẹ̀ sí ń ṣe pálapàla nínú ilé mo mú pé lágbára Ọlọ́run á gbàkóso àkókò dákẹ́ Ọlọ́run á bá wa wọnú ẹ̀ ṣé ò tí inú àdá. èyí tó tiẹ̀ ń jọ èmi lójú jù ní pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ tó bá yẹ pé ará ìta ló ń ṣe sí èyí á sọ pé kò lẹ́kọ̀ọ́ ilé wọn kò ń ṣe sára ìta yẹ àtìgbà tọ́rẹ́ mi ti ń fẹ́ kò wojú mi rí kò sọ̀rọ̀ sẹ́rẹ̀ mi ẹni ha ò rí. ìjọ lójú tó wà náà rẹ̀ náà nìyẹn. ṣé mi ò bìlíìfù ẹjọ ẹ pé kí bá sọ̀rọ̀. máa gbìyànjú. God bless. Àṣàkẹ́ oya àfárá ẹ padà síbi tẹ́ ẹ ti bọ̀. ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ ló ti ń bọ̀ láti aago 7 àárọ̀ 7 àárọ̀ gan ò tí ìlú tó ti kúrò nílé ọwọ́ ń bọ̀ ń wò yìí wojú ọjọ́ gbóró ni ó gbé ọ gbóró ńlá ni ó gbé ọ ìwọ máa lè yìí ìdákun ṣé ìwọ ló mú lọ sílé rẹ ó lọ tọ́jú rẹ̀ fọkùnrin. rárá sà bàbá Àṣàkẹ́ kí ló ṣẹlẹ̀. bí léèrè bí ọmọ rẹ léèrè ní tó ṣẹlẹ̀. ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní látọ̀dọ̀ wọ́n wá ní kí n padà lọ síbi tí mo ti ń bọ̀. látàárọ̀ tẹ̀sẹ̀ ń dé níwò yìí bàbá Àṣàkẹ́ ẹ má bínú. n tó sọ lẹ́nu rẹ nu ó ti dáa ṣebí báyé rẹ bá ti bàjẹ́ yóò sì di tiẹ̀ ṣebí ọmọ tó ayé rẹ bá bàjẹ́ tìyá ní ń dà kò jù yún un lọ àmọ́ tèmi mo wá aṣọ yìí o ọmọ yìí ò ní wọnú ilé ọ̀ ní wọnú ilé padà síbi tó ti ń bọ̀. Àṣàkẹ́ ẹ má bínú ẹ má bínú. ẹ má bínú ó yẹ kí n ti dé bí báyìí àwọn tó ń protest àwọn protesters yẹn ni wọ́n block ọ̀nà mo ṣáà wá miss kí ló wá bọ̀ ló ṣẹlẹ̀ but èṣù ní ẹ o kí ni mo ṣe ṣé bó pè mí sìn kí n tó máa bọ̀ o sọ fún mi pé aṣọ ẹgbẹ́ ìjọba yín ni ẹjọ́ mú kémi náà lè mú tèmi. o kàn fọ́ nìṣá ọ̀rẹ́ you see let me tell you ṣé ọ̀rọ̀ aṣọ là ń sọ yìí or à ń sọ̀rọ̀ nípa ọmọ jọmílójú tó jẹ́ girlfriend sí ọ̀rẹ́ wa you see let me tell you mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ẹ I'm not happy you see báwo ni girlfriend ọ̀rẹ́ wa bó ṣe wá máa embarrass mọ́mí ẹ̀ káàkiri. ìwà dójútì ni gẹ̀yàn ń wò because the last time tèmi àti ẹ tàjọ bá Samson sọ̀rọ̀ nǹkan tó promise wa kọ́ lélẹ́yìn náà ó ló máa bọ́mọ yẹn sọ̀rọ̀ and ìwà tí gẹ̀yàn ń wò is wà repugnant now you understand ìwà báwo ni kí n ṣe sọ ní Yorùbá adójútì ni. Eba 6-2 kí ló ṣẹlẹ̀. jọba mi iná ilé ìjọ kí ìyá yín wá play ọ̀dẹ̀ ó yín ṣe. nígbà tí mo bá nà tán àwa tọ́pù wọlé lórí màá nà ẹ̀ sí. irọ́ ló pa ṣáà máa wòrán sí i. àwọ̀ èlé mi ìyá yín. ọmọ ìbọn ti ẹ̀ dá. Síkírá ṣọmọ yìí gbà mí lóhùn mi báyìí. Síkírá. Síkírá máa. jọ nǹkan tí mo ní kó gbé kaná ńkọ́. àwọn kù díẹ̀ màá kéré báyìí náà ló kù mà. ok ó ti ẹ̀dá jẹ́ pé oúnjẹ ti ń rẹ́dì fún un torí tí mo bá nù ẹ̀ tán àwa jẹun lé lórí. torí bí máa pa ẹ́. náà ibi ìjà yín ẹ má wọrí bá mi nà án. kí ló ti ṣe sí. ẹ wo mo ti bá sọ̀rọ̀ kò gbọ́ every time bó ṣe ń ṣe nìyẹn because mo bí pé tí n bá sọ̀rọ̀ kó máa gbọ́ ọ̀sìn mi lẹ́nu mi ó tẹ̀ ti sún mi. Jerry bóyá ká ṣe báyìí kí Samson pé gẹ̀yẹ́ sí pé jọ mí tí ò bá ti ready àti change pé wọ́n náà ò ní ready àti go along with her ó wá gbọ́ reaction ẹ̀ kó mọ nǹkan tó máa ṣe ó ti understand sẹ́yìn bóyá o lè fi yẹn tó bá fi ṣe Yorùbá bí ó máa change àbí kí ló feel. Well, let me try it. Let me try. I better go try it so that I lè mọ ibi tọ́rọ̀ ń lọ. Because ọmọkàn ló yẹ ń kàn oyè tó kan ráàwò ó lè kan rẹ́ẹ̀dẹ́ ó ti ń kan mọ́ mi tiẹ̀ ń sìn tó bá délé ọ̀dọ̀ ẹ̀. ṣe kíá.
ayé mi dọ́gbù sí kẹ́ ìyá wọn. Ta ló ń pè ta ló gbé ló jọ mí lójú báwo ni. I'm fine, how are you? I'm fine. I just want to tell you mo fẹ́ sọ fún ẹ pé gbogbo ìwà tó ń wù yẹn because ó ti ń bọ́ sí kí àwọn èèyàn ti ń bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ pé ìwà tó ń wù yẹn kò wá okay. Mo dẹ̀ ní kí sọ fún ẹ sí pé tó bá ti lè change kí wà ẹ̀ kó change pẹ̀lú mọ́mí ẹ̀ èmi àti ẹ̀mí òbí nípa lè máa jọ ṣe ní together mọ́. Ó sọ pé kí ni o ò ṣe mọ́kẹ̀ wọ́n ló mọ mo tó bá ti wù ẹ́ ni kò ṣe wọ́n jọjọ já dànù kúrò lórí aago fún mi no sense. Mo ní kí n sọ fún ẹ. gbọ́ Samson ọ̀rẹ́ mi kí ló bá ń sọ. mo ní eléyìí mo ń bá sọ̀rọ̀ pé tí ò bá ti change pé mi àti àníjọṣe ní ti papọ̀ mo sọ fún mi pé kí mi já dànù lórí fóònù ẹ sojì kí ló fọ́ sọ. Ọlọ́run mo dá fọmọ yẹn mo tún dá fún lẹ́ẹ̀kan sí ó yá mo parí ẹ̀ mo wá dá báyìí. ọ̀rẹ́ ilé ò tí ì fẹ́ rìn. Kí ló dé ẹni tí mo rọ́jú jẹ ẹ̀kọ́ ọ̀gbọ̀n tó sọ fún èmi wípé tèmi ò bá ti lè fi ìwà tèmi wù sí ìyá mi sílẹ̀ o òun ò ṣe mọ́ nonsense. Jọmilójú Yes. má bínú nígbà tó sọ̀rọ̀ tó sọ ni èsì wo ló fún. èmi láyé mi ó sọ fún pé kó já dànù ni of course. ṣé kò tó yẹ kó sọ nìyẹn Jọmilójú. Kí ló fẹ́ kí n sọ. ẹni tó yẹ kó pè wọlé kó máa bá a sọ tọrọ ó tún wọn sọ fún pé ó dá bó ṣe ṣe yẹn. jọ fi tiẹ̀ ṣe tiẹ̀ jọ fi tiẹ̀ ṣe tiẹ̀ wọ́kọ́ ni Jọmilójú o wọ́kọ́ ni Jọmilójú o kí ló ṣẹlẹ̀ alára ní ara òròrùn olóko àìsàn okó àìrù o let me tell you something we àti ẹ him àti ẹ. ó mánéjì ẹni tẹ́lẹ̀ náà. ó mánéjì ló máa sọ fún ẹni tó yẹ kó pè sínú yàrá kó bá sọ̀rọ̀ dáadáa ó mánéjì ló máa sọ fún. kó kí nílò ara ló tẹ bí mo ṣe ń nù ẹ ló ṣe. ṣé kò tọrọ má gbọ́ nǹkan tó sọ fún ẹ. jọ jẹ́ kí n gbọ́ràn jọ ọ̀rẹ́ mi orí ẹ̀ wà bẹ́ẹ̀ jọ. ìkọ̀kọ̀ máa wà tí ẹ pé ó ṣẹlẹ̀ but wọ́n máa tó time a máa mọ̀ kọ́ta máa ṣe lórí ọ̀rọ̀ ẹ̀. Believe me, just believe me, yeah, of course. All right, yeah, Otoni, I'm talking from experience. We are talking from there, yes. Of course. I can understand that you are talking from experience. Okay. But the fact is, problem tí wọ́n bá ní tí òun àti ìyá ẹ̀ bá ní is none of our business. Kí ni ìyẹn ní ṣe pẹ̀lú wa? Well, anyway, I wish you the best anyway. Mo bá ṣe anyway. Ìwọ ibi tá à ń lọ ló important yẹ ká máa. No problem. Later now. Thank you. Ìwọ ló máa drive àbí? Why not? Why not? Let's go. Yeah. Okay. Èmi máa jókòó síwájú o. Mo gbọ́dọ̀ jókòó sórí ẹ̀. Gbàgbà báyìí. Thank you. bá sọ pé òun ò stop ìwà pálapàla tó ń wù as for me o mi ò ready láti bá ṣọ̀rẹ́ mi. kò kí ń ṣèwọ nìkan ṣó fẹ́ gbọ́ èmi fúnra mi ó ti sún mi like I can't continue like this. kí ló ń ṣe ẹ̀yìn bèbí. oh as in ṣé o mọ̀ nǹkan tó ń lọ ń tà ní tí bá kọjá sí wa ní orí ọ̀rẹ́ girl tí ó ń rí sí yẹ yẹn like I don't know I can't take it anymore. kí ló ń ṣe yín náà ṣé torí tí nǹkan tí jọ mí lójú ṣe yẹn ló fi jẹ́ pé ẹ sọ pé ẹ lè wá ṣe mọ́. ẹ wò ẹ yẹ kí n sọ kinní kan fún yín o láyé tá a wà yìí báyìí àwọn ọ̀rẹ́ kan rẹ ni àwọn ọ̀tá kan ta o tí ẹ bá sọ wípé ẹ bá jọ mí lójú ṣe mọ́ èmi máa bá ṣe o nítorí pé kò ṣe mí ìyá mi kan ló ń bú. mo mọ̀ pé wàá bá ṣe ṣe bí ìwọ ni nǹkan tó máa jẹ báyẹn kò jẹ́ kó gbọ́ it's better you talk to her what she is doing is wrong very very wrong nǹkan tó máa jẹ òní kò jẹ́ kó gbọ́ tó ṣe wáyé ẹ gbàgbé máa ṣọ̀rẹ́ ẹ lọ continue just continue. ṣé tí wàá lọ nìyẹn ẹ wò mo bá yín sọ́bà yẹn ń warùn kì í the thing is that tẹ́ ẹ bá ṣọ̀rọ̀ ọmọ olówó ṣọ̀rọ̀ ọmọ tálákà lẹ fẹ́ lọ ṣe. mo ń jáde ní àǹtí mi. mo ti lè jáde ìwọ ni mo wá rí ìwọ àti mọ́mí ẹ̀yìn mi la wá rí. ẹ wò mí àǹtí mi lè bá ìyá yẹn jókòó mi lè bá wọn jókòó rárá. jọjọjọjọ kí ló sọ sí mo gbọ́ yẹn o ní o lè bá ìyá yẹn jókòó àbí kí ló sọ o tún wò mí lórí dúró gẹ́gẹ́ bí àbúrò bàbá ẹ o tún sọ pé o lè bá ìyá yẹn jókòó ṣé nǹkan mi ò dẹ̀ sí lọ́rọ̀ ẹ o níbi lọ o. àǹtí mi mo ń lọ àǹtí mi mà ní.
ẹ̀wò bẹ́ẹ̀ tí ẹ̀wò tí wọ́n ẹ̀wò tí ọlọ́run alààyè tó rán èmi òjíṣẹ́ rẹ̀ wá síwájú yín. Ó ní ohun tí a mú mi rí tí ìbá sì dáa kí ẹ̀yin náà fi ti ara yín kí ẹ gbọ́. Ẹ wò ó nítorí ọjọ́ ọ̀la yín ni o, nítorí ọjọ́ ọ̀la yín ni. Ẹ jẹ́ ká wọlé kí a lọ bá ẹ̀yin àti mọ́mí yín sọ̀rọ̀. Tá bá ní kùdìẹ̀kudiẹ tó wà ń bẹ̀, tá bá ní ohun tó ń gbé yín nínú tàbí ti mọ́mí náà, à sọ ní tùbí ìnùbí. Adé jókòó, adé sọ, adé parí ẹ̀ síbẹ̀ nítorí ọjọ́ ọ̀la yín ni. Pásítọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀. Praise the Lord. Hallelujah. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti ń bá bọ̀ tẹ́lẹ̀, ìwé Jeremiah 33 verse 3 ó kà báyìí wípé ké pè mí èmi ó sì dá ọ lóhùn èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Nǹkan tó mì ní wípé Ọlọ́run wípé kó ké pè mí èmi ó dá ọ lóhùn. Àwọn téèyàn bá ké pè Ọlọ́run, nǹkan tó lè mú kí Ọlọ́run má dáyàn lóhùn òun ní ẹ̀ṣẹ̀ o. Téèyàn bá ń dẹ́ṣẹ̀ kó ké pè Ọlọ́run nígbà 100 kò ní dá ẹ lóhùn. Bó tó bá ti sá fún ẹ̀ṣẹ̀, bó bá ké pè ní half minute lásán, ó máa dá ẹ lóhùn, máa ṣe nǹkan tó bá fẹ́ ó máa ṣe fún ẹ. So èèyàn ọmọ mi ní láti sá fún ẹ̀ṣẹ̀. Ṣé ti gbọ́ ọkọ tí mo sọ sí i? Ṣùgbọ́n mọ́ mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè. Kí ló tún fẹ́ béèrè báyìí? Ṣé gbogbo nǹkan tí mọ́mí sọ látàárọ̀ báyìí kò yé ẹni? Jẹ́ kó béèrè náà. Ó yá, mo gbọ́ question ẹ̀jà rẹ̀. Mọ́mí ẹ̀jọ̀ ẹ̀ṣẹ̀ wo gan-an ló tóbi jù? Gbogbo ẹ̀ṣẹ̀ the same thing lọ́dọ̀ Ọlọ́run. Kò sí ẹ̀ṣẹ̀ kan tó tóbi jù níwájú Ọlọ́run. Bákan náà lọ́lọ́run ṣe rétẹ̀. Ẹni tó gbébọn, tó pààyàn, àti ẹni tó parọ́ mọ́yàn. The same thing ni ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́. Bíbélì wípé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni níwájú Ọlọ́run. The major thing, the main point tó wà mẹ́ni pé ẹ sá fún ẹ̀ṣẹ̀. Ṣó ti yé yín sìn? So that ẹ bá ké pe Ọlọ́run, á lè máa dá yín lóhùn. Jọ mí lójú. Makeup ẹ yìí ó ti ń pọ̀ jù. Òkè mo ti máa sọ fún ẹ tẹ́lẹ̀ ó ti ń pọ̀ jù. Mọ́mí mo ti gbọ́ yín. Mo ti gbọ́ màmá change. Ṣé mọ́mí? Ẹ ká gbàdúrà. Àlàyé ti dà lóṣà. Lábàbá kan fún àwọn àti ọlọ́run máa di ìyá ẹ̀fà ní ìgbà rẹ̀. Yes, darling. I love you. I love you too, darling. Omi kan tó ṣẹlẹ̀. Each time tí n bá ti wo ara mi, mama imagine ká ní pé mò ń ṣe fíìmù, comedian ni mo máa jẹ́. Bébì mi, ṣé o mọ̀ pé gbogbo ìgbà tí n bá ti sọ láti inú mi wá pé mo nífẹ̀ẹ́, bó ṣe máa ń dá mi lóhùn, ó máa ń mórí mi wú. Sórí ìfẹ́ ẹ̀ lọ́kàn mi. In fact, ó tún ṣe mí zig. Ọmọ kan tó ṣẹlẹ̀. Ṣé léni ni kò ní dọ̀la? Jẹ́ ká parí drinks wa yín sìn, ká wọ room lọ. Ṣé mo ká lọ ṣe normal. Látọjọ́ yìí at least kí n tiẹ̀ délẹ̀ ìlérí kò yé ẹ. Baby, you just stop for me to calm down. Just calm down for me. Gbogbo kini you know, it's all yours. Just calm down for a while. Just sọ fún ẹ. Ṣórí, ó ti pẹ́ tó ti máa ń sọ pé kí calm down. Mo ti calm down, ó ti sún mi. Ṣórí, léni ni kò ní dọ̀la. Ó dá mi ò tiẹ̀ mú anything mọ́. Jẹ́ ká wọlé lọ. Jẹ́ parí ká wọlé lọ, ká lọ ṣe normal. No. Jọ mi lérò kò nífẹ̀ẹ́ mi àtọ̀. Ó ò nífẹ̀ẹ́ mi. Tó bá nífẹ̀ẹ́ mi, màá mọ̀. Ó ò nífẹ̀ẹ́ mi tẹ́. Jọ mi lójú. Jọ, ṣé ìwọ mọ̀ iye àwọn nǹkan tí mo ti lose? Àwọn nǹkan tí mo dẹ̀ ń pàdánù lójoojúmọ́ nítorí ọ̀rọ̀ ìfẹ́ mi àti ẹ. Ṣé kí n sòótọ́ fún ẹ kí n má parọ́ fún ẹ rárá? Àwọn ọ̀rẹ́ mi sugar mummies náà ń gbé káàkiri. Tó má ti rún àwọn ìyá yẹn ló tún máa ń san owó fún wọn. Ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi sugar mummy lọ mi tí mo ní mi ò ṣe. All because I have you. So mi ò ní nírú ẹ̀ ń sìn kí tún máa tẹ̀lé ìyá kan kiri. Ṣé kí n má tàn ẹ́ kó tó di pé o bá mi bíbà yìí? Akins ọ̀rẹ́ mi pẹ̀lú sugar mummy ẹ̀ wọ́n jọ wọlé lọ wọ́n jọ lọ rún ara wọn. Ìyá yẹn ló tún máa fún lówó. Ìwọ́n sọ pé mi ò nífẹ̀ẹ́ wo àfáà sọ̀rọ̀ òjókù. Akins náà ló ń bọ̀ yìí. Akins bàbá. No. Mommy! No, mommy. Ní sùúrù náà. Ṣé wọ́n mọ̀ ní ni? She's my mother! I'm disappointed in you. Nonsense, don't you ever call me again. Don't you call me again.
girlfriend mi wọ́n lọ ń mú mọ́lẹ̀ èyí ọmọ yẹn o. Ìyá yẹn dùn gan o. Ọmọ gbàgbé ìyá yẹn dùn gan. Ìyá yẹn dùn. Ó dùn ó máa fi ìyá yẹn lẹ̀ o. Wá èmi ò lè fi ìyá yẹn lẹ̀ o. Abeg you dey feel this stupid boy. Bó ṣe jẹ́ nìyẹn o. Yé àǹtí mi abájọ náà àǹtí mi ẹ ṣèyí tán. Mo sọ bẹ́ẹ̀ náà pé kò sọ màlẹ́ ńlé wa àṣé ẹ̀yin lẹ sọ àgbàdo mọ̀dí tẹ́ wá da láwàdà adìẹ ó ga o ìwọ náà ó bùkù kí n burúburú kó má kùyàn kẹ́nìkan kó má lè bù mí gbọ́ tí gbogbo ayé wá fi ń sọ ẹ́ lẹ́nu pọ̀ mọ́ burúkú nìyẹn. Àǹtí mi mú kọ́ decide láti má sọ fún anybody. Ó ga. Mọ́mí ẹ̀ fuck up gan. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé kò ju eléyìí náà lọ. Sista Jọmilójú, ẹ̀yin ni mo bá lọ́rọ̀ sọ. Kò yẹ kí ẹ rí ìyá yín fín débi tẹ́tẹ́ máa fira yín sínú ìdè. Ègún lẹ fẹ́ máa create yẹn. Ẹ mọ̀ pé nǹkan tẹ́ bá ṣe fún ìyá yín náà, ọmọ náà fẹ́ ṣe fún yín. Bíbélì sọ wípé ká bọ̀wọ̀ fún bàbá ìyá wa kí ọjọ́ wa lè pẹ́ lórí ilẹ̀ tí Olúwa Ọlọ́run fi fún wa. Ẹni tó bá ti tàpá sí òbí ẹ̀ bí ẹni tó tàpá sọ́run ẹ̀ ni kò wá yẹ kẹjẹ́ kí ìyẹn kó affect yín débi tí ẹ ti máa tàpá sí òbí yín àbí tí ẹ máa rí ìyá yín fín kò yẹ kẹ́ rí ìyá yín fín. Ẹ wò Sista Jọmilójú, ẹ máa ní láti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ìyá yín. Ẹ bẹ̀ wọ́n kán lè yọ́nú sí yín kí Ọlọ́run ọba náà lè yọ́nú sí yín kó lè dáríjì yín kí gbogbo ègún tí ẹ fẹ́ create yẹn kó má bàa ṣẹlẹ̀ sí yín àti wọn yín. Ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́. Ẹ máa láti bẹ̀ wọ́n. Mọ́mì wa ẹ wò ẹ̀yin náà bú ẹ bùkù ó kù díẹ̀ káàtó. Kò yẹ kí a máa bárú àwọn ìwà ẹ̀gbin báyìí ní ọwọ́ yín. Ẹ̀yin tí àwọn ènìyàn ń wò bí àpẹẹrẹ ìgbàgbọ́ tó ń wò yín gẹ́gẹ́ bí èèyàn mímọ́, àwa ń bá ìwà ẹ̀gbin ìwà èrí àwọn ìwà burúkú wọ̀nyí lọ́wọ́ yín. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. A máa ṣe ìmọ̀ tán àwa sọ pé ìmọ̀ ló ń ṣe wá. Àwa ń parọ́ mọ́ èṣù a sọ pé èṣù ló ṣe kíní kan. Mọ́mì wa ó ti ṣẹlẹ̀ àmọ́ nǹkan ẹyọkan lẹ lè ṣe tí gbogbo kíní ta fi tán pátápátá. Kí ni nǹkan náà pásítọ̀ máa ń ṣe? Ẹ ṣú ọ̀pẹ rẹ̀ láti ṣe. A máa ṣe. Ẹ ṣe tán láti ṣe. Máa ṣe. Ẹ wò ó. Bíbélì sọ wípé ó ní tí ọmọ bá sọ wá di òmìnira ó ní àwa ti di òmìnira ní tòótọ́. Ẹ wò ó, ẹ ní láti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ yín kí ẹ lè di òmìnira. Mo ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Bíbélì sọ wípé nípa ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun ni ìdáríjì wà. Ẹ ní láti pe dádì láwọn kan lẹ́yìn kan kẹ́ ẹ lè jẹ́wọ́ fún wọn. Kí pé ọkọ mi. Bẹ́ẹ̀ni. Kí n jẹ́wọ́ fún un.